Ẹ bá mi ká lọ, àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Mo fẹ́ sọ̀rọ̀ nípa orúkọ Ọlọ́run. Dákun bá mi share rẹ̀ sí èèyàn ogún tó bá ti ń share rẹ̀ á máa dáhùn fún. Orúkọ Ọlọ́run ni ó gbójú, ó gbóyà, ó tún gbónu. Ó dáa púpọ̀, ó dáa púpọ̀. Kí la máa ń lò fún? Kọ́kọ́ bá mi share rẹ̀ dákun, yóò dáhùn fún. A máa ń lò fún tá a bá fẹ́ gba orí lọ́wọ́ ẹnìkan. Àbí ẹnìkan bá jẹ wá lówó. Àbí ẹ̀tọ́ wa kan há síbì kan tá wá rí pé ẹni ò fẹ́ fún wa mọ́. Àbí ẹnìkan fẹ́ lo títóbi rẹ̀, jàbáàrù rẹ̀, ó fẹ́ lò lé wa lórí. Àbí ẹnìkan wò pé ogún rẹ̀ ni a ti jẹ́ mọ́lẹ̀ kò sí ń tọ́ sí, ní nǹkan kan tọ́ sí. Mo yọ̀ǹda kíní yìí ilẹ̀ tinútinú pẹ̀lú ògo Ọlọ́run. Wọ́n ó fún ọ, kódà ó tún fún mi sàn wọ́n lọ́wọ́ nù. Kódà tí ìyàwó bá láhun sí ọkọ nínú ilé tó bá ń ṣe, tó bá ti fẹ́ lọ bá kó ṣe, yóò fún ní nǹkan. Tọkọ náà bá láhun sí ìyàwó rẹ̀ nínú ilé tí ìyàwó bá fi lẹ́ lọ bá kó náà ṣe, dáàdì wọ́n surrender, wọ́n sì dá ọ lóhùn. Aya Al-Qur'an ní orúkọ Ọlọ́run ni tó bá ti ń pè ní ó sì máa dá ọ lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀. Ọlọ́run mi dá mi lójú ju gbogbo nǹkan lọ. Ọlọ́run mi dá mi lójú ju gbogbo nǹkan lọ. Kí ni aya Al-Qur'an náà tó lọ bá mi sà? Mo máa sọ, mo ní àfá àkọ́mọ́ ń kí ó lè mi o, àṣírí ọjọ́ ìbí Solution TV, àfá àkọ́mọ́ ń kí ó ní wá. Lọ bá mi ṣe, ó ṣe Bismillahirrahmanirrahim. Ó bá mi ṣe 33, ó wá ṣe ìní, Suratu Yasin náà ló náà wá o. Suratu Yasin, aya 25. Suratu Yasin, aya 25. Ó ní ìní amantum bi rabbikum fasma'uni. Ó ní ìní amantum bi rabbikum fasma'uni. Ìní amantum bi rabbikum fasma'uni. Pẹ̀lú ògo Ọlọ́run inshallah bíkátù láì tààlà tó bá fi bèrè yóò dọ̀lú. Bá mi share rẹ̀, jẹ́ kó lọ dáadáa, jẹ́ kó lọ fà. The more you share, the more you gain. The more you share, the more you gain. Àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Bá mi share rẹ̀ gidi gan, ó dáa púpọ̀.